adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí Ọlọ́run lè dìmọ̀ lọ́ba kí bàbá wa kábíyèsí olóògbé àti báwọn àgbà wọn àpapọ̀ ní takora wọn bẹ̀ wọ́n ọlọ́ba fún aláyàbalẹ̀ ọlọ́fìlẹ̀ láyàbalẹ̀ kí Ọlọ́run lè dìmọ̀ lọ́ba ó jẹ́ kálàáfíà ọ̀jọ̀ba nílùú kẹ̀ní ìlú kejì ìlú kẹta ọlọ́mọdé arógun wàhálà máa wọ̀ gbogbo àwọn tó ń dá wàhálà ẹ̀ sílẹ̀ kọ́nà ọlọ́ba rọ̀ wọ́n lọ́kàn ọlọ́ba rọ̀ wọ́n lọ́kàn ohun tí ó ṣẹlẹ̀ ni pé ojúrí kan ìlú àlàáfíà nílùú Lògùn ìlú àlàáfíà ó nílùú Lògùn nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní 2023 ni ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí wáyé ọmọkùnrin kan wà tá à ń pè ní Rasaki Ọ̀dẹ́dowú ẹni yìí ojú rẹ̀ dáa bí ojú èèyàn oníyàwó bímọ dáadáa ṣùgbọ́n gọ̀ gidi ni o àwọn ọkùnrin kan náà pé Kàmọ́ Kọ́dírì Bàsírù Ọlọ́kànlá wọ́n lọ bà oko rẹ̀ jẹ́ gbogbo igi oko rẹ̀ ní àbàjẹ́ ní tó ṣe pé ń fi ọlọ́pàá wá wọn káàkiri tí wọ́n ń sá fún un ẹgbà tí crisis ṣẹlẹ̀ lọ́ba láwọn ní apá ọmọ òun gbogbo ẹni ọ̀rọ̀ kan láyé gbogbo ẹni tó ipá wà àwa tá àwọn bí àmọ́ tó ṣẹlẹ̀ àmọ́ tó délé wọn àmọ́ mi tó mú ṣẹlẹ̀ àmọ́ bó ṣe rí níbẹ̀ yẹ pé bóyá àwọn ẹ̀dá Ọlọ́run kan nílẹ̀ nílùú Lòbù lọ́lọ́bẹ̀ àwọn ọ̀dún tó sì wà lẹ́gbẹ̀ẹ́ wa wọ́n ń dára bọ́ àlọ́run ìlú Fọ́n wọ́n ń dára bọ́ àlọ́run so nígbà tó rí báyìí ní a bá fọwọ́ àfọlọ́pàá gbé nígbé tí a gbé lọ ó di ọdún kan àtòsù mẹ́ta tí wọ́n ti wá lọ níjọ́ ọmọ lọ pàdé rẹ̀ ní kóòtù ní ṣùgbọ́n ní wọ́gbọ̀ ọlọ́gbọ̀n àwọn tẹ́ ọ̀hún wá kí wọ́n bá fọlọ́pàá mú wọn ọ̀wà lọ́rọ̀ lẹ́nu ó lóò ti gọjù bí ti bẹ̀rẹ̀ sí dínú lórí ẹ̀sùn pé wọ́n fọlọ́pàá gbé yẹn iná àná tó gbé ẹnìkan sí níjó ní ọlọ́pàá ọjà gbádùn nínú gbogbo àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n Kàdúná ẹ̀tọ́rí ẹni tí bá sáàdìrí pé ọmọkùnrin ìdúró dáadáa wọ́n bá gbé ẹ̀sùn tí èsì tí wọ́n kà sí lọ́rùn gbogbo ọkọ̀ tí wọ́n kọ lọ fún wọn àwọn ọkọ̀ tó ti pé wọ́n ò mọ̀ nípa ẹ̀sẹ̀ ẹlòmí ò sí nígbà náà ẹlòmí wà lóko ẹ̀gàn ẹlòmí wà tráfù tó jìnnà wọ́n á kọ ọkọ̀ wọn wọ́n ní wọ́n máa dàlú káàkiri òfin aláyàbalẹ̀ èyí tó ṣẹlẹ̀ tí kò tí ì pẹ́ púpọ̀ tí wọ́n wá lọ gbé baálẹ̀ Tajudeen Ọ̀dẹ́rìndé Ayédáadé tí wọ́n lọ gbé sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn wọ́n mọ́ ń parẹ̀ àwọn àlù tí wọ́n máa dáná abọ́yàn lọ́rùn yìí náà ni wọ́n tún wá tí wọ́n gbé òkú èèyàn wá sádùúgbò wọn tí wọ́n wá gbókú èèyàn sọ́ọ̀bẹ̀ àwọn afọlọ́pàá gbé ẹni ó jókòó lójú ta lẹ́ni ọba sásẹ̀ yọ́sà káàkiri ilé ẹ̀lú jókòó sí dábí lọ́mú ilé ẹ̀lú jókòó sí tí a fi lọ́mú wọ́n bá ka gbogbo ẹ̀sùn sí lọ́rùn wọn lọ kọ̀kọ́ kúkọ̀ fún un ṣùgbọ́n tí àbá da tí ọ̀dà Ọlọ́run máa tó dá àwọn tó wà nígbànú nǹkan yìí ní ọmọ ẹlẹ́ẹ̀sí tó wà lọ́fíìsì Attorney General Ọ̀ṣun ó wà níbi ẹ̀ tó ìdí ìlú ọgbàdùn àti Bàsírù Ọlọ́kànlá látọ̀jálága PDP níbẹ̀ àwọn èèyàn wa tó wà ní ìjọba PDP lọ́sàn níbí wọ́n ò lẹ́nu àríṣẹ́ wọ́n ti di yẹ̀yẹ́ sẹ́ǹgbọ́ ọ̀gá wa Ráìtìlátù Yúsúfù tó jẹ́ lídà nínú ẹgbẹ́ yẹn bí wọ́n tiẹ̀ fún kò kankan wọ́n sá ti ṣe deputy secretary l'Àbújá kò lẹ́nu wọ́n ti sọ́ di ẹ̀yẹ́ nù alága council òrìlégbé àwọn Alhaji Ismail Agbọ́fẹ́ tí òrìlégbé Abẹ́sẹ̀ òrìlégbé láwọn tí wọ́n jẹ́ pé
àwọn náà kó àwọn èèyàn sòdí nílùú yìí tí gómìnà fi rí òbítíbitì bò wọ́n tiẹ̀ ní báwọn bá rásì fún wọn láwọn palẹ̀ láwọn dọ́ọ̀lù wọ́n lòun ló kó gbogbo àwọn lọ sínú ẹgbẹ́ wọ́n táwọn bá ti lè rí báyìí wọ́n láwọn sọ̀dá láàbọ̀ ara táwọn bá gbẹ̀mí ẹ̀ àbí ṣùgbọ́n àwọn tẹ́wọ́sọ̀ àdá láàbọ̀ ara ni àtọ̀kà wọ́n ti sápò ń lò nígbà tí nǹkan le ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ni pé a ní ìdìrànlọ́wọ́ ìjọba kọ́nà Elédùmarè ó ṣàánú wa gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń pa wọ́n parọ́ mọ́ ayédáadé ni o Àlàní Ọ̀jẹ̀wùmí orúkọ rẹ̀ kẹta ó sì sàpá lórí díẹ̀ Àlàní yìí kò máa ń nípa tó ṣẹlẹ̀ o ó lọ kírun ní mosque tó wà lẹ́yìn police station lójútùú bẹ́yẹn yóò jáde náà gbé wọ́n lọ wà níbi àwọn tó jagun lókè ń bẹ́yẹn wọ́n lọ wà níbi àwọn tó jagun lókè ń bẹ́yẹn ó yẹ ká fàyè lọ́kàbalẹ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń ṣe òun lórí ọ̀rọ̀ ni wọ́n ń kọ́ lé lórí ìdí ẹ̀mọ̀ báwọn ọmọ fún wa kọ́lé nílùú ilé bàbá tá à ń pè ní Déndé nílé Ìbàdàn Olókùta wọ́n wá dá iná sí láti fún irú àwọn tó dá ilé wọn ó súnmọ́ kò dènà sílé àwọn ọlọ́kàlà tí wọ́n wí bí a ṣe wá dáná sílé àwọn ọlọ́kàlà bẹ́ẹ̀ wọ́n ṣe wá dáná sílé bàbá tá à ń pè ní Búrẹ́mọ Déndé nílé Olókùta ọpẹ́lọpẹ́ àwọn èèyàn gbogbo àgbà tí ìyá abẹ́ńfẹ́ ṣe obì gbogbo ẹ̀ wọ́n kó jọ náà mú ilé yẹn ṣùgbọ́n Ọlọ́run pé kí àwọn Afẹ́nifẹ́re èèyàn tó wà ládùúgbò Ọlọ́run pé kí wọ́n lè pa àwọn afẹ́lọ́wà sún o gbogbo àwọn nǹkan báyìí ó yẹ ká gbà láàfíà láàyè láyé tí a bá dàgbà tó bá lójó orí tí bàbá wa ní bàbá mi Asiru Ọlátòyè Ọláníyàn yóò máa bẹ lọ́wọ́ àtúbọ̀tán ni bàbá òfin wà alájìnlẹ̀jìnlẹ̀ kan láyé ẹ wo gbogbo gíláàsì sí kẹ́ni tí wọ́n já fọ́ ààfin nítorí ẹ gbọ́dọ̀ já oyún ọmọ àlọ́ ẹ gbọ́dọ̀ já wọ́n sì gbókù wálé ẹ gbọ́dọ̀ já ó ẹ gbọ́dọ̀ tẹ́lá fi fọ́ gbogbo gíláàsì ẹ wo ọjọ́ ní àwọn àga tá à fi ń jókòó ìpọ̀ wọ́n ti kó àwọn kan lọ sí kẹ́ni wọ́n ti lọ sún lẹ́kùlẹ́wò àwọn àga tí wọ́n rùn àwọn ọ̀dọ́ òdúró náà rún gbogbo àga ẹ̀ nítorí pé ní babalẹ̀ gbọ́dọ̀ já babalẹ̀ gbọ́dọ̀ já wọ́n pe bàbá lóṣù gba fẹ́ lọ wọ́n bá fẹ́ fọ́ fòkúta wó wà mọ́nú ọkọ̀ bàbá bẹ̀ ẹ dákun ẹ ṣe báyìí ní a bá sì yọ̀ǹda à ń lọ sẹ́tù ìlú ni èyí agídé ò lè sẹ́tù nǹkan ìjọba ló lè bá a sẹ́tù ẹ ìjọba ló lè sẹ́tù ẹ kí lágbára tá a ní a sì dúpẹ́ lọ́wọ́ ìjọba wọn bá a sẹ́tù ẹ ṣùgbọ́n gbọ́n sẹ́tù ẹ ìlú kìíní dẹ̀rọ̀ ìlú kẹta dẹ̀rọ̀ ìlú tiwa ní nàmbà wà ìlú òjèlú tí wọ́n dẹ̀rọ̀ ìlú kejì dẹ̀rọ̀ ìlú kẹta dẹ̀rọ̀ òjèlú tí wọ́n dẹ̀rọ̀ a lè rí gbọ́wọ́ òkè lọ jẹun pé oúnjẹ ìfọ̀kànbalẹ̀ kọ́lọ̀ Elédùmarè kọ́ wọnú wọn kọ́lọ̀ ọ̀rọ̀ àlọ́kàn wọn fàyè lọ́kàn balẹ̀ ọmọ wa kan ọmọ Omekole ńlẹ̀ Olúyẹlé ń bì wọ́n du sórí tàmbẹ̀ wọ́n mọ̀ wọn tó dúró Síkírù Ọlápọ̀ àwọn tó tàbọn sí níbẹ̀ yẹ ọkàyàn mẹ́rin kó tó kú ìgbà fẹ́ látòrí dé ẹsẹ̀ ọkàyàn mẹ́rin ẹmọ́pa mẹ́ẹ̀dákùn láàárọ̀ kùtùkùtù ọkà wọn tán agbèdè police station wọ́n ń gbé lọ sí hospital tí wọ́n ti yọ gbogbo tí ń bẹ lára rẹ̀ lẹ́mẹ̀rẹ́ tán nínú ọkọ̀ ìyẹn bẹ́ẹ̀ Sodiq Alamu àwọn fọlọ́pàá o wọ́n máa tọ́ pa o ọlọ́pàá ọ̀lọ́ mẹ́nìkan kan nílùú wọn o ọmọ wa kan wà ní ọmọ wa tó wà níbi ìyá ẹ̀ wọ́n ti pẹ́ Mọ́sẹ̀ tá lóyún sá àwọn ẹ̀rí pa wọ́n tún gbé kọ́ orí ọ̀kadà rẹ̀ bẹ́ẹ̀ àwọn tó sọ́nà mọ́ bẹ́ẹ̀ bọ́ọ̀lù ọmọyàn bẹ́ẹ̀ àwọn èèyàn tí wọ́n apá báwọn kò ló ń kà ọmọ Aláàjì Adéyẹmí níbi apásínù ní Golden-Gate bẹ́ẹ̀ tá a bá ń kà á kà tí ilé ó kọ̀ dẹ̀dẹ̀dẹ̀ kò sẹ́ni tọ́mọ́lọ́pàá lọ mú wọn o tírú crisis báyìí bá ṣẹlẹ̀ èèyàn fara mọ́ àdánù tó ti ṣẹlẹ̀ kọ́ mọ́ bàá jù bẹ́ẹ̀ lọ bí yọ fara mọ́ àdánù tó ti ṣẹlẹ̀ kọ́ mọ́ bàá jù bẹ́ẹ̀ lọ sí yọ fara mọ́ àdánù tó ti ṣẹlẹ̀ kọ́ mọ́ bàá jù bẹ́ẹ̀ lọ
àwa la káwọ́ gbèrè táwọn wò náà wọn gbọ́ gbogbo àṣẹ tí gómìnà pa fún wa wọn ò jẹ́ kó mú lọ́jọ́ tí gómìnà pé wọ́n lẹ́nu kankan ọ̀gbọ̀n sí kúrú mọ́ wọ́n sún lé wa dilẹ̀ mọ́ ni nígbà wá di ní àárọ̀ ọjọ́ kejì wọ́n á pe DPO area commander wọ́n bá kó ọkọ̀ wọ́n bá lọ sí apípọ̀n lóru ń bẹ̀ tádó kẹ̀tẹ̀ pẹ̀lú àgàbá yìí wọ́n là méjì gbé mẹ́ o ṣùgbọ́n wọ́n pàpà fi hálẹ̀ sẹ́gbọ́ bí a sì fi hálẹ̀ pè yá wa wọ́n wá bọ́ sí gbogbo àdúgbò náà wá ń ba dúkìá jẹ́ lọ láti 2023 yẹn wọ́n dàbọ́lẹ̀ ó sọ wà náà ó sọ à ṣùgbọ́n pàtàkì ọ̀rọ̀ mi ẹni wípé ní àwọn ọmọ àti ajígbé olóǹkà tó pé ẹran wọn làwọn fi ń jẹ súyà lọ báyìí tí wọ́n tún fi nọ́mbà rẹ̀ pélé pé àwọn wà ń bì kan ẹran wọn lẹ́la àwọn fi ń jẹ súyà lọ báyìí ìtọ́jọ́ àbáàsì ọmọdé olóbì mẹ́mẹ́ kíjọba wá ṣàánú wa ọ̀rọ̀ báńdìrì ò sí báńdìrì tí wọ́n bá yanjú ẹ̀ o ọ̀nà méje ni wọ́n ti ń talẹ̀ ilé lọ báyìí o gbogbo ológun ọ̀nà kan náà lẹ ti wá wà àsìjúwe orí ilé ńlẹ̀ rí wọ́n láwọn làwọn ní ibi tá a jókòó sí láàfin àwọn bàbá wa sì délẹ̀ ikú wọn àwọn náà gbà wọn lálejò ilé akẹnujá kọfẹ́nsì nù nígbà òkú bí sọmọ wọn máa lọ balẹ̀ láti balẹ̀ láti padà sí ilẹ̀ ṣẹlí tó yẹ ti pé wọ́n gba bẹ̀rẹ̀ lọ sí ayétòrò láti bó ti wù wọ́n bí àwọn kan ṣe rí nì bàbá wa sì ní sùúrù bàbá wọ̀ fẹ́ wàhálà àwa tí ajọ́ máa ló bu àìta wọn lẹ́nu o àsán àwọn èèyàn tí ẹ̀gbọ́n rírì mú nígbà tí a ń gbókù àbúrò gbókù ẹ̀gbọ́n wálé pé ó ṣe rí nì ọmọ aláàjì Rẹ̀mọ́ Adébáyọ̀ nílé wòrú tó ń gbóṣogbo títí tí a pa sí nìyẹn ó jókòó lójú ṣọ́ọ̀bù bàbá rẹ̀ ṣọ́ọ̀bù ìyá rẹ̀ yẹn fún bọ̀n bàbá ka gbogbo ẹgbẹ́ ṣe lọ ṣùgbọ́n nísìnyí báyìí àwọn èèyàn wa tí wọ́n ń pé wọ́n fẹ́ fi hàn lẹ̀ kí wọ́n bá fa àwọn èèyàn wa lẹ̀ o ṣẹ́gbọ́ bá a ṣe bẹ́rù labọ́ ma ọmọ tálákà léèyàn ni o èèyàn lọmọ tálákà náà kí wọ́n bá tó àwọn èèyàn wa lẹ̀ lọ́jọ́ títà òrìdì làgbájá kú tí wọ́n gbọ́ kú rẹ̀ báyìí wọ́n kọ́ ẹmújọ àti ìlú tí wọ́n ń jó ni tí wọ́n ń jó tààrà tí èsì díẹ̀díẹ̀ peter òrìdì bá lágbájá bá lọ èèyàn kú o ọlọ́run lọ́ba tí gbìdẹ̀dà láyé bí àwọn gbọ́rọ̀ kànú torí ìlú kẹ̀ní ìlú kejì ìlú kẹta ojú táwa fi wò ni pé àwọn àjọjọ níní kò sí yàtọ̀ tí búkà kan bá bàjẹ́ nílògbò ọjọ́ bàjẹ́ fún fàtẹ̀rì ni bí búkà kan bá dáa ní ọjọ́ dáa fún fàtẹ̀rì ni bọ́ bá bàjẹ́ lọ́dọ̀ wọn ọkà wa náà bọ́ bá bàjẹ́ lẹ́rìn náà ọkà wa náà àwọn ọ̀fẹ́ ti jádùmọ̀ tàbí wàhálà àfẹ́ ọ̀rọ̀ bí tí ọ̀rọ̀ tàwọn ilé ẹjọ́ yìí ẹ bá yanjú ẹ o ariwo mo ti gbọ́ lórí mo ti wò lórí fóònù tí tó jáde nù lé ojú tí nǹkan ní ìgbàgbé fóònù ilé gbogbo bí a ti ṣèwọ́de láàárọ̀ yìí gbogbo ẹ mo ti dé o gbogbo bí a ti ṣèwọ́de láàárọ̀ gbogbo ẹ mo ti rí kí wọ́n má dìde àwọn èèyàn wa síbẹ̀ yẹn o kí wọ́n jẹ́ wọn jáde o wọ́n bímọ wọ́n níyàwó gbogbo àwọn ọmọ iléèwé tí ó ti dojú bolẹ̀ wọn lọ skúmà kí wọ́n má dìde àwọn èèyàn wa síbẹ̀ yẹn àwọn tó sì tún kù Kazeem tàbí abọ́ àti Rasaki Ọ̀dẹ́dowó tíjọba ọba wọ́dà báwọn náà ṣe jáde ní ló lè dé wàhálà ìṣòro wa kù sẹ́ẹ̀dí mẹ́à bá rí ìyà láyé dáadáa èèyàn fẹ́ kọ́run tẹ̀ lọ́rùn àti rí àdójú ẹ̀ ní ìyà àtọ̀dọ̀ ìjọba ní o àwọn eléyìí ọ̀lọ́lẹ́jà lè fi nà á àti rí ìyà àdójú ẹ̀ kíjọba wa ṣàánú wa kí wọ́n ṣàánú wa kí wọ́n ṣàánú wa kí wọ́n wọ ọlọ́mọ alá ṣẹgbọ́ àwọn ọ̀báyàn jáde o àìsí ìbáyàn fa wàhálà àkógun lọ́ba rí wọ́n kógun wa bá wa ní ní àwẹ̀ kù ọjọ́ 10 ìlú kìíní ìlú kejì ní a bá bẹ̀rẹ̀ sí tàbí láàárọ̀ kùtùkùtù à ń pe ọmọ wa kan ní atọ̀ sẹ́rẹ̀bì ọmọ ilé ọ̀wẹ́ yọ ni masíìnì ọlọ wúgẹ̀ lóko lóko ọmọ gbé masíìnì kalọ ó náà gbé tuntun ó sì rà masíìnì rẹ méjèèjì wọn sun náà wọn ta wọn bá débi àṣejù
kò mọ̀ pé wọ́n rí ìyàwó àtọmọ mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tí wọ́n gbàdílé níjọ́ náà lọ́hùn ọmọ bàbá gbàdà níbi àwọn òǹdí wọ́n gbé ìbọn sí ní ẹsẹ̀ ìbọn kọ́ọ̀tì ẹ̀ lọ nílẹ̀ báyìí wọ́n tún gbé àdá sí lápá níbí ọlọ́run ló nílò ẹ̀mí rẹ̀ ẹ̀jẹ̀ ti dànù jù wọ́n bẹ́ẹ̀ lò akọ́ndé police station àwọn agolo mọ́sìnì náà bẹ́ẹ̀ police station nísìn ó ní yẹ ọkọ̀ wa jáǹsó náà ó ní yẹ rẹ̀ lẹ́rù kí á kó o láti ìgbà ẹ̀ sì rẹ̀ ọ̀pẹ oko olóbìnrin kan igi lílà gbogbo tí jẹ́ dúkìá oko àtóúnjẹ tí a ní òjì kó sinmi